bàbá Ìjẹ̀ṣà ti sọ̀rọ̀ báyìí o. Bàbá Ìjẹ̀ṣà ti sọ nǹkan tó ṣẹlẹ̀, ohun tó gbé lọ sí court, bó ṣe rí ọ̀rọ̀ nípa Ìyábọ̀ Òjó àti Princess. Bàbá Ìjẹ̀ṣà ti sọ̀rọ̀ báyìí o. Àwọn àgbàlagbà sọ̀rọ̀ kan wọ́n ní agbó ẹjọ́ ẹnu ẹnìkan dá àgbà òṣìkà ni. Ẹ má ti jẹ́ kí n lọ fà. Ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ nǹkan tí Bàbá Ìjẹ̀ṣà sọ náà. Even Princess fúnra rẹ̀ ó mọ̀ pé gbogbo àwọn tó ń ti bá ṣe ló ń betray. Mi ò fẹ́ rí, mi toast ẹ̀ rí, mi hug ẹ̀ rí, mi kiss ẹ̀ rí. Ó sunkún wá bá mi kún egbére tó ń sun yìí náà ló sun jọ́nà. I can't do without you, your program. Mi ní sọ tí ò sọ. Ohun tó dùn mí jù lọ́rọ̀ Ìyábọ̀ Òjó ni pé Jùmọ̀ pé ó ti fi Priscilla àtọmọ ẹ̀yẹn ṣọ́ mi rí nígbà tó kéré. Nígbà tẹ́nìkan sọ̀rọ̀ Ìyábọ̀ pé Ìyábọ̀ ṣe kí ni mo ní Ìyábọ̀ Òjó product mi ni mi lè ní kó bàjẹ́. Tó bá jọ̀rọ̀ fídíò ló fẹ́ sọ. Ohun tó jẹ́ kí Yomi Fabiyi máa jà kìtìkìtì nìyẹn. Ó ní kí n wá act ni. Ó ní Lagos State tí fóun ní series tí wọ́n bá lè jẹ́ kí ìṣẹ̀ṣe wá sí court má dààmú mọ́tò. nìkan sọ̀rọ̀ Bobrisky tó bú sẹ́kúnjọ́ kejì pa tó ń yí ńlẹ̀ ó gbàgbé risky tọ́ba yọ wọn pé ó ń ṣe bí cartoon kankan kiri ọmọ yẹn wà reliable. ó ní mo fi sọ ara mi di ambassador àwọn ẹlẹ́wọ̀n. ẹni tó nílé glass ò kì í sọ téèyàn máa fẹ́ find out èèyàn ẹ lọ síbi tó ti gbé rí ẹjọ́ ń gbàtẹ́ ní ń gbé bí èèyàn mélòó ló harass. á jẹ́ pé lóòótọ́ ni mo fi ká tí mo fi di fúláwà ọmọ ọdún méje. ẹ má jẹ́ ń tẹ̀wọ̀n yìí díẹ̀ jẹ́ ń kú sọ̀hún. ẹ̀wọ̀n náà yọ mí. kọ̀mẹ́dì àkànní Agodai òun ló mú mi lọ bá. tó wá tún ní irọ́ nìyẹn. Agodai please ja irọ́ mi. I'm lying now. ǹjọ́ sọ fún gbogbo ayé pé òun arrange introduction fún mi tí mo tọ̀nù ẹ̀ dáhùn. ọmọ yẹn sọ fún nígbà tá à ń dáwọ́ ní ọ̀gá ẹ̀ṣẹ̀ mi ò ní kí ni mo ṣe ó ní ẹ̀ẹ́dẹ̀ fẹ́ wá ṣe introduction pẹ̀lú Princess ẹ̀rẹ́ lẹ́ẹ̀ mọ̀ bí tẹ́ ń lọ. sábà ní kẹ́ má ṣe George béèrè pé kí ni fídíò tẹ mú wáyé ò ní ọ́díò. ṣe marriage tán ló fẹ́ lọ ṣe master in UK mo dẹ̀ ra ticket mo ṣe visa everything mo dẹ̀ lọ àṣẹ set up plan work ni ó ti níbi tó ń lọ. Mbá ní twins but ó yọ dànù. fún hospital yẹn lọ ṣiṣẹ́ ń bẹ̀ ni ẹni kọ́ má jẹ́ kí n wọlé ládẹ́rẹ́ pẹ́kẹ́rẹ́ mi. wọ́n á ṣe bí wọ́n lọ ní kíyàwó ẹ̀ ni wọ́n lọ sẹ́yìn oṣù 5 àti nǹkankan. ìbejì ó ní ìbejì lèmi náà. bọ́n tó jẹ́ kí n sẹ́yìn yẹn fún ni pé ìkọ́ ti bàjẹ́ mi dẹ̀mọ́ kọ́ndíṣọ̀ tí kejì wà. nítorí mo ti lọlẹ̀ orí mi ti dàrú kí mo ṣe fọ́ọ̀mù yìí. ohun tó ṣẹlẹ̀ ọ̀tọ̀ ohun táwọn èèyàn ń treat ọ̀tọ̀. I am not a pedophile. I am not a rapist. And I will never be. Mo lẹ́lẹ́rìí. Tó bá jẹ́ bẹ́ẹ̀ náà lórí fàyín lọ́lọ́run lọ́wọ́. Nítorí pé orí nẹ́ẹ̀tì ti di platform èṣù. Ìrìn àjò mi ẹ̀wọ̀n tí mo lọ. Ọ̀gá ògo fẹ́ ọ̀tá ògo fẹ́ pa mí nínà. Gbogbo ohun tí mo ní ni wọ́n ti gbà. Ó kàn wọ́n lọ́rùn ló mú mi bọ̀. Ọpẹ́ ni fún ẹ ọ̀gá ògo. Kò jẹ́wọ́ ohun tó bá ṣe tó má lè arrange debate mi àti ẹ̀ka jọ jókòó báyìí. ní ìdí tẹ́ rò pé ó ṣe ṣe àdúrú nǹkan yìí fún yín. ìbéèrè tó béèrè yẹn dáa èmi náà ń béèrè pé ẹ̀yin yẹn ẹ̀ tí ẹ̀ béèrè pé kí ni ìdí tó fi set me up. À ń sọ nígbà yẹn tí ọ̀rọ̀ yẹn kọ́ ṣẹlẹ̀ ní year 2021 kan nìyẹn ni tí ọ̀rọ̀ Bàbá Ìjẹ̀ṣà kọ́ ṣẹlẹ̀ mo ṣe fídíò lọ́dún yẹn ẹ̀yin èèyàn ẹ̀ tí ìmọ̀ bọ́rọ̀ ṣe rí wọ́n kúkúrọ́ fún yín ẹ̀dẹ̀ sáré gbé jáde olórí burúkú ni ẹ pa ni ó bọ́ mi sùn ni mo ń sọ ọmọ ní èmi ò sí ń bẹ̀ ìwọ ò sí ń bẹ̀ wáì tí ẹ ṣe ń sáré conclude pé máa yí ṣe kínní lóòótọ́ láì ṣe ẹni tó ṣe ẹ̀rí ṣóṣedélé ẹ̀rí ni mo sọ̀rọ̀ nígbà yẹn ọ̀pọ̀lọpọ̀ ń pè mí ẹlòmíì ń gbé mi ṣe pé wọ́n ṣerú ẹ̀fọ́ ọmọ ẹlágbára Ọlọ́run Princess lẹ́dẹ̀ trust tó gbogbo level yìí òun lẹ trust dé gbogbo level yìí ẹ lọ wo fún fídíò yẹn lórí TV àti Bíọ́lá ní YouTube ẹ lọ wo kẹ gbọ́ wìrìwìrì àmà ní kó sí pápẹ́ ayé tọ́ra sọ́ngbà yẹn ọ̀pọ̀lọpọ̀ mú abú ni kíníkíní olùsí ní irú kọ̀ọ̀kan náà níwọ̀n náà kíníkíní nǹkan tẹ́ bá rí online ẹ máa gbọ́ ọ̀rọ̀ ẹnu ẹnì kejì Bàbá Ìjẹ̀ṣà ti sọ̀rọ̀ láti ọdún yìí kò sọ̀rọ̀ láti ọdún láti bá ti kíní ti ṣẹlẹ̀ gbogbo wa dẹ̀ sọ pé ìkànnì gbogbo yín ṣe ìkànnì kíníkíní ni kíníkíní ni gbogbo ẹ̀yin tẹ́ ń sọ bẹ́ẹ̀ gbà yẹn kí wá ló ṣẹlẹ̀ báyìí o ẹ jáde báyìí mo rí kọ́mẹ̀ntì ẹnìkan lórí fídíò yẹn ní TikTok lẹ́ẹ̀kan ẹnìkan ṣe Ọlọ́run mà dáríjì òun mà ti ṣe ẹ bẹ̀rù obìnrin wọ́n dẹ̀ kúkúrọ́ yẹn wọ́n ṣe kíní ẹ̀ ń gbà yẹn láti lè ṣáfi bring man yẹn down ẹni tí wọ́n ní tàbá lọ àìdé òun ló ti lọ tó ti dé yìí kí wá ní èrè rẹ báyìí Princess kí ní èrè gbogbo ẹ̀yin tẹ́ wà ń di ọ̀rọ̀ yìí kí lè rè yín ẹ jẹ́ ká máa ṣe dáadáa o bá a bá ṣe dáadáa kú bá a ṣe ara náà ọ̀ràn là ń lọ ẹ bá mi share fídíò yìí.